ẹ kú dédé àsìkò yẹn alára wa fọ́nrán kan jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára látàná níbi tí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gbé ń bọ̀ àwọn fẹ́ jókòó àga wọn sì rèé ẹ̀gbẹ́ ìjókòó Aláàfin Ọ̀yọ́ ló wà ǹjẹ́ kí wọ́n ó jókòó wọ́n pè ní bàmí Aláàfin Ọ̀yọ́ ni wọ́n bá nawọ́ láti kí Olúbàdàn ní bàbá wa Olúbàdàn ní wọ́n bá dàgùn lásìkò ọ̀rọ̀ ọ̀hún ti wá jà rìnrìn débi pé oníwà ń sọwọ́ ẹlẹ́yìn ń sẹ̀yìn kálukú ń sọ ń tọ́bọ̀n lẹ́nu ṣùgbọ́n kí n tó rí nǹkan kan lórí ẹ̀ ẹ já kọjọ lọ rè wò fọ́nrán ọ̀hún náà. ẹ wò ní eléyìí kìí sọ̀rọ̀ pé à ń tàbùkù ọba kan lé kí ni tó ṣẹlẹ̀ láàrin ọba ìlú Ọ̀yọ́ àti bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn nǹkan ṣẹlẹ̀ yìí tí kò wá ṣe ni ní kàyéfì. èyí tí mo wá fẹ́ béèrè ńbẹ̀ ni pé ṣé èèyàn là ń bọ̀wọ̀ fún ni báyìí àbí àpèrè tí ẹni ọ̀hún jókòó lé lórí ṣé ọjọ́ orí là ń bọ̀wọ̀ fún ní ìsìn nílẹ̀ Yorùbá ni àbí àpèrè tí ẹni tí ó ní ọjọ́ orí ọ̀hún jókòó lé lórí torí mo mọ̀ pé ń tó ṣẹlẹ̀ lánàá kò jẹ́ ṣẹlẹ̀ ká ní Adéyẹmí Lámìdí ní ń bẹ lórí ìjókòó tí Olúbàdàn ń bọ̀ torí in tí mo rí nípa àwọn ọ̀rọ̀ yìí ni pé ó ti fẹ́ máa jọ bíi pé ọjọ́ orí là ń wò báyìí ọjọ́ orí àwọn ọba wọ̀nyí là ń wò àwo àpèrè tí wọ́n jókòó lé lórí mọ́ àwo àpèrè tí wọ́n jókòó lé lórí mọ́ torí mo rántí ń dò ní náà tí Ọọ̀ni Ilé Ifẹ̀ ṣe ìdóróyè Adéyẹmí Lámìdí ń bẹ bàbá ń bẹ láyé ńgbà náà Ọọ̀ni Ilé Ifẹ̀ fúnra lára wọn ni wọ́n gbéra lọ sí ààfin Ọ̀yọ́ tí wọ́n lọ rèé kí bàbá ńgbà wọ́n sì dá ààfin Ọ̀yọ́ rèé ìkí bí wọ́n ṣe ń kí Aláàfin Ọ̀yọ́ ńgbà náà ẹ rí wípé ìkíni pẹ̀lú ìlànà ìbámu pẹ̀lú ọjọ́ orí ń bẹ nínú kíkí ọ̀hún lọ́jọ́ náà lọ́hùn ṣùgbọ́n ní kété tí Aláàfin Ọ̀yọ́ ọba Lámìdí Adéyẹmí táwọn gbéṣẹ̀ tí wọ́n darapọ̀ mọ́ bàbá ńlá tiwọn tí ẹlòmíín goróyè ni wàhálà míín tún bẹ̀rẹ̀ láàrin Ọọ̀ni Ilé Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ èyí tí mo wá fẹ́ béèrè ńbẹ̀ ni pé níbo ni àpọ́nlé ọjọ́ sí tí à ń fún Adéyẹmí Lámìdí níbo ni àpọ́nlé ọ̀hún wà àṣé pé Lámìdí Adéyẹmí là ń pọ́n lé àṣé kì í ṣe ìtẹ́ Ọ̀yọ́ àṣé Lámìdí Adéyẹmí là ń pọ́n lé àṣọjọ́ orí là ń pọ́n lé àṣé pé torí pé bàbá ti dàgbà la ṣe ń bọ̀wọ̀ fún wọn àṣé kì í ṣe ìtẹ́ Ọ̀yọ́ là ń pọ́n lé àṣé kì í ṣe adé Ọ̀yọ́ là ń pọ́n lé àṣé ọjọ́ orí Adéyẹmí là ń pọ́n lé ṣé bó ṣe á yẹ kó inú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà torí mo mọ̀ pé ọ̀rọ̀ tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára látàná mo ti ẹ̀ ń gbọ́ tí àwọn kan àwọn ọmọ àlè aláìmọ̀tàn kan ń pé tálàfin Ọ̀yọ́ mẹgbẹ́ ni ó ti bàjẹ́ jù ikú bàbá yèyé abẹ́ ẹ̀rọ pé Lámìdí Adéyẹmí ni ikú bàbá yèyé ni ìtẹ́ tó jókòó lé lórí ni ikú bàbá yèyé bádéyẹmí ṣe jẹ́ ikú bàbá yèyé bẹ́ẹ̀ náà ni Ọ̀wọ́ Adé jẹ́ ikú bàbá yèyé Adéyẹmí ti wá lọ Ọ̀wọ́ Adé ti dìwọ́lẹ̀ lójú ti yín nítorí ìpọ́jọ́ méke Ọ̀wọ́ Adé ti dìwọ́lẹ̀ lójú yín ara inú ọjà báyìí lẹ̀ ṣe n ò sí nílé ewúrẹ́ bíbí kan n ò sí lọ́jà ìpàṣọ omi dà ara inú ọjà báyìí lẹ̀ ṣe torí bàbá ní ká wo àwọn àbùkù tó bẹ̀rẹ̀ sí ní kan kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọ̀wọ́ Adé lẹ́nu lọ́ọ́lọ́ yìí tẹ́ ẹ bá wo ẹ̀yìn wá ẹ rí i pé púpọ̀ nínú àwọn àbùkù yìí kì í kan Lámìdí Adéyẹmí ọ̀pọ̀ sọ pé bóyá torí pé Lámìdí Adéyẹmí kì í jáde bàbá náà àmọ́ jáde ṣùgbọ́n tí mo rí lọ́rọ̀ Yorùbá ni pé ó fẹ́ jọ bíi pé ojú là ń jẹ ọjọ́ orí là ń wò torí tí Lámìdí Adéyẹmí bá débì kan gbogbo ilẹ̀ sáyé dìde ẹlòmíì ọmọ bá búbú ẹlòmíì ó fẹ́ wọlẹ̀ odò yóò Ọ̀wọ́ Adé ní ìsìn àpọ́nlé tẹ́ ẹ ní fún Lámìdí Adéyẹmí ọjọ́ sí lójú yín ó ti bá Lámìdí lọ àbí ṣùgbọ́n ẹ wá gbàgbé pé Aláàfin Ọ̀yọ́ ni Lámìdí Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ni Ọ̀wọ́ Adé o Aláàfin Ọ̀yọ́ ni Lámìdí Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ lọ̀wọ́ Adé àbùkù tẹ́ ẹ bá ta sí Ọ̀wọ́ Adé orírun Ọ̀yọ́ lẹ ta sí o àwọn bàbá ńlá àti ẹ̀tí ẹ̀ sì ń bẹ lálèdè ọ̀run òun lẹ̀ ń fàbùkù kàn kì í sòun àwọn Ládìgbòlù lẹ̀ ń fàbùkù kàn àwọn Aláàjì Adéyẹmí Adéníran lẹ̀ ń fàbùkù kàn àwọn Aláàfin Ọ̀yọ́ ọjọ́ sí àwọn ẹ̀pọ̀nrí tí wọ́n lẹ̀ ń fàbùkù kàn kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ọ̀pọ̀lọpọ̀ wá ń sọ tó bá wọn lẹ́nu lórí ẹ̀rọ ayélujára Aláàfin Ọ̀yọ́ mẹgbẹ́ rẹ̀ mọ́ ni yóò ṣe máa nẹwọ́ sírú Olúbàdàn tó tó bí lọ́mọ ṣé ẹ̀yin kì í ṣe làákàyè ni sí ọ̀rọ̀ pé a tó bí ni lọ́mọ là ń wí báyìí ni sọ̀rọ̀ pé èèyàn tó bí èèyàn lọ́mọ là ń sọ ni à ń sọ̀rọ̀ ẹni tó jókòó sórí àpèrè àwọn baba ńlá tiẹ̀
tí kì í bá ṣe pé ètò ìṣèjọba bọ́ sọ́wọ́ ìbò aláwọ̀ funfun bá a bá padà sígbà láíláí wọ́n á gbọ́dọ̀ pàṣẹ láàfin Ọ̀yọ́ kí gbogbo ilẹ̀ Yorùbá yòókù ọmọ mọ́ mi títì. Aláàfin Ọ̀yọ́ lẹ́yìn wá ń ṣe báyìí, Aláàfin Ọ̀yọ́ lẹ́yìn ń ṣe báyìí sí, ṣé torí pé Adéyẹmí ò sí mọ́? Torí pé Adéyẹmí ò sí mọ́ Aláàfin Ọ̀yọ́ lẹ́yìn ń ṣe báyìí hùwà sí. Àsọjú là ń jẹ, àsọjú orí la fi ń pọ́nyàn lé, àsọjú orí la fi ń hùwà. Irú Aláàfin Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́ ló wá digbá àwíwọ́ yín ló digbá àkólẹ̀. Irú Aláàfin Ọ̀yọ́ lẹ wá ń pè ìkan tí ẹ wá sọ̀rọ̀ kan tí mo fẹ́ lè gbẹ́pọ̀n rí ẹ̀ sí pé ó ní this Aláàfin Ọ̀yọ́ guy does not even know his mate. Aló olódù bí ìyèrè ní Aláàfin Ọ̀yọ́ guy kò ní dá fún yàláyà àwọn tó sọ̀rọ̀. Ìyàláyà rẹ̀ ò ní jèrè ìwọ tó sọ̀rọ̀ ká dá fún yàláyà rẹ̀. Aláàfin Ọ̀yọ́ odidi Aláàfin Ọ̀yọ́ ní this Aláàfin Ọ̀yọ́ guy. Torí ipò ti wá kéré, torí ipò ti fi ìjọmọdé ó fi gorí àpèrè àwọn baba ńlá àti ẹ̀ ó ti wá dẹni ìwọ́lẹ̀ lọ́dọ̀ yín àbí. Kákúkú wá pé kì í ṣe pé bóyá ẹ lápọ́nlé fún àpèrè àwọn baba ńlá wa ńlẹ̀ Yorùbá. Ọjọ́ orílẹ̀ ń pọ́n lẹ́nu, ọjọ́ orílẹ̀ ń pọ́n lé. Ńgbà Aláàfin Ọ̀yọ́ ọba ti lè débì kan kí gbogbo obì ọmọ mi títì á jẹ́ kí ọjọ́ orílẹ̀ ń pọ́n lé. Tọ́lá wa ń bẹ láyé à ń bẹ láàyè ìdẹ̀ra ń gbà Lámídì Adéyẹmí ń bẹ láyé ń jọ́sí bọ́ bá débì kan ilẹ̀ ẹ máa ń mì ní. Irú àpọ́nlé tẹ́ ẹ máa ń fún Lámídì Adéyẹmí ń jọ́sí ẹ máa fún Ọ̀wọ́ Adé náà kò kéré. Kò kéré, onípò ní kéré, ipò kan kì í kéré. Gbogbo àpọ́nlé tí ẹ máa ń fún Lámídì Adéyẹmí ẹ fún Ọ̀wọ́ Adé náà. Orí àpèrè àwọn baba ńlá rẹ̀ ló wà. Bẹ́ẹ̀ bàbá máa jẹun wí fún yín lónìí o. Gbogbo àbùkù tẹ́ ẹ bá ta sí Ọ̀wọ́ Adé torí pé ọjọ́ orí rẹ̀ kéré. Àwọn ládìgbòlù ọjọ́ sí lẹ́ ń tàbùkù sí o. Àwọn Alhaji Adéyẹmí Adéníran lẹ́ ń tàbùkù sí o. Àwọn Adéyẹmí Lámídì Aláàfin Ọ̀yọ́ ọjọ́ sí gbogbo wọn lẹ́ ń tàbùkù. Orírun gbogbo Ọ̀yọ́ lẹ́ ń tàbùkù. Ọ̀yọ́ Mèsì ò sì ní dunnú sí yín. Èéṣe bó ló ti ṣe jẹ́? Ńgbò la dà báyìí bó la ṣe débí? Bó la ṣe débí? Tọ́wá di wípé ọjọ́ orí la wá fi ń ṣe ìgbéléwọ̀n. Ọjọ́ orí la fi ń ṣe ìgbéléwọ̀n iye àpọ́nlé tí a fún ọba aláyé. Ọjọ́ orí la fi ń ṣe ìgbéléwọ̀n àpọ́nlé tá a fẹ́ fún ọba aláyé. Irú Aláàfin Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́, Ọ̀yọ́ ilé tí ń pàṣẹ tó fi wọ gbogbo ilẹ̀ ẹ̀dá omi. Aláàfin Ọ̀yọ́ tó láṣẹ lórí ilẹ̀ gbogbo tẹ́ ẹ dé dá omi lọ́hùn. Ara àánú ọjà báyìí lẹ̀ ṣe. N ò sí nílé ẹgbẹ́ wúrẹ́ mi bí kan ò sí lọ́jà ìpàṣọ mi dà. Àṣé bí èèyàn bá ti sí láyé mọ́ ọ̀tọ̀ níwà tẹ́ ẹ wù sólójú, ọ̀tọ̀ níwà tẹ́ ẹ wù sáwọn ẹbí rẹ̀ lẹ́yìn. Ẹbí Aláàfin Ọ̀yọ́ ọjọ́ wípé àbí sẹ́mi ni wọ́n mọ tí mò ń rò ní àbí mo ti ń ronú jù lórí ọ̀rọ̀ yìí ni. Kì í ṣe ará àta ni Ọ̀wọ́ Adé o, ọmọ ọba ní o Láàfin Ọ̀yọ́ ọjọ́ sí o. Ṣé kì í ṣe ọmọ ọba náà ní ó padà goróyè àwọn bàbá rẹ̀ ni? Àbí kì í ṣe ọmọ tá a bí nídìílé ọba náà ní padà àjọba lọ́jọ́ iwájú ni? Ọmọ ọba ní Ọ̀wọ́ Adé, òun náà ló sì padà gorí àpèrè àwọn baba ńlá àti ẹ̀. Kí ló wá dé? Kí ló ti yí padà? Àpọ́nlé tẹ̀ ń fún àwọn baba ńlá àti ẹ̀ lọ́jọ́ sí, kí ló wá yí padà lónìí? Torí igbó kéré, Ọ̀wọ́ Adé ọ̀tọ̀ sí àpọ́nlé lọ́wọ́ tí mọ́ torí pé kì í ṣe Lámídì Adéyẹmí. Ọ̀wọ́ Adé ọ̀tọ̀ sí àpọ́nlé lọ́wọ́ tí mọ́ torí pé kì í ṣe Alhaji Adéyẹmí Adéníran. Ọ̀wọ́ Adé ọ̀tọ̀ sí àpọ́nlé lọ́wọ́ tí mọ́ torí pé kì í ṣe ládìgbòlù. Èyí tẹ̀ ń ṣe inú àwọn aráalé ò ní dùn sí yín o. Èyí tí ẹ̀ ń ṣe inú àwọn aráalé ò ní dùn o. Inú àwọn aráalé ò ní dùn. Onípò ní kéré, ipò kan yìí kéré o. Kí ló dé? Mo ti ẹ̀ ti wá dákẹ́ lórí ọ̀rọ̀ yìí tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ mo ò ní fẹ́ sọ̀rọ̀ kí wọ́n má bàa pé ọmọ aburú mọ̀kù tó dé. Èyí pọ̀ jù. Irú Aláàfin Ọ̀yọ́ lẹ wá ń pè ní Aláàfin Ọ̀yọ́ of a guy. Onídìí Aláàfin Ọ̀yọ́ of a guy. Ọba tó nílé tó lárún oko téèdé gbogbo ilẹ̀ ẹ̀dá omi tí ń pàṣẹ lórí gbogbo aládé gbogbo. Àbùkù pọ̀ o. Inú àwọn aráàlẹ̀ sì lè mọ́ dùn sí. Kétí ẹ̀ ṣe kó sì lè mọ́ dùn sí, kò ní í dùn ni. Àwọn bàbá tí ẹ̀ tí ń fàpèrè ilẹ̀ tí ń sojú wọn lóde ayé. Ọ̀wọ́ Adé ń sojú ẹ̀ tí ẹ ní lóde ayé ni. Ààfin Ọ̀yọ́ lẹ̀ ń tàbùkù o. Àpèrè Ọ̀yọ́ lẹ̀ ń tàbùkù. Inú Ọ̀yọ́ Mèsì ò sì ní í dùn. Èyí tẹ̀ ń ṣe inú Ọ̀yọ́ Mèsì ò ní í dùn sí. Kí ló dé? Ọ̀dà láàrin èmi àti ẹ̀yin tẹ́ ti ẹ̀ wá ń sọ̀rọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ nawọ́ sí Olúbàdàn. Láàrin èmi àti yín nínú àpèrè ààfin Ọ̀yọ́ àti àpèrè ti Ìbàdàn, èwo ló tóbi jùra wọn lọ? Ṣé ọjọ́ orí là ń wò ni àbí à ń sọ àpèrè sápèrè?
sí ọjọ́ orí là ń wò ní àbọ̀rọ̀ àpèrè sápèrè là ń sọ ọ̀rọ̀ owó adékọ́ là ń sọ báyìí o à ń sọ̀rọ̀ aláàfin ọ̀yọ́ kò mátà ẹni tí ń bẹ ń bẹ kò mátà ẹni tí ń bẹ ń bẹ aláàfin ọ̀yọ́ sì ni à ń sọ̀rọ̀ aláàfin ọ̀yọ́ irú aláàfin ọ̀yọ́ lẹ́yìn wá ń pé this aláàfin ọ̀yọ́ of a guy can be too full of himself aláàfin ọ̀yọ́ ọ̀yọ́ ọlé tí ń pàṣẹ lórí ilẹ̀ kílẹ̀ tẹ́ wọ́n dá omi inú àwọn aráàlú ò ní dùn o kí ló dé àbùkù pọ̀ jù Greatest Nigerian students. Ibolewa, articulate Nigerian students. Greatest Gogo. Greatest Gogo. Thank you for joining us. Gentlemen of the fourth estate of Rem, we appreciate you. And of course, as we proceed in the recognition. Wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí bí òkú kọ ni. Onítọ̀ di méjì lọ́dọ̀ ìyá o. You dey find real Yoruba gist, culture, truth, and vibes. Na here e dey. Arole Baba 10 Media, no dull am. Subscribe, sharp, sharp. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.